ọgbà ẹ̀wọ̀n ń ṣẹ́wọ́ sáwọn eléyìí ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ni wọ́n lọ fọ́. àjọ ààbò ara ẹni làbò òlú civil defence ìyẹn Nigeria Security and Civil Defence Corps NSCDC ti fi páńpẹ́ òfin gbé afurasí ọmọ ẹgbẹ́ adigunjalè kan fún ẹ̀sùn ṣọ́ọ̀bù fífọ́. gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́, ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2024 yìí lọ́wọ́ àwọn fijilantẹ́ tẹ ògbólógbòó adigunjalè kan Umar Salihu lágbègbè Ògidì nílùú Ìlọrin lásìkò tí òun àti ẹnìkejì rẹ̀ tó ti sá lọ Yaro Sufianu ń darí bọ̀ láti oko olè. lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì yìí ni àjọ civil defence taari Umar Salihu lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin fẹ̀sùn olè jíjà. Abdulrasaq Abdulkadri tó jẹ́ aṣojú àjọ civil defence sọ fún ilé-ẹjọ́ pé Umar Salihu àti ẹnìkejì rẹ̀ Yaro Sufianu táwọn sì ń wá lọ́wọ́ tí wọ́n ń gbé ní agbègbè Sobi nílùú Ìlọrin ni wọ́n lọ já ṣọ́ọ̀bù ọkùnrin kan tí wọ́n ń pè ní Abdulkareem Moshood Abiola tó ń gbé ní agbègbè Àjànàkú lólè tí wọ́n sì kó gbogbo dúkìá inú ṣọ́ọ̀bù ọ̀hún lọ. Ó tẹ̀síwájú pé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò táwọn ṣe pẹ̀lú Umar ló ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn ń jalè. Ó sọ pé níṣe lòun lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Yaro tí ìyẹn ti sá lọ báyìí láti lọ digunja ọkùnrin náà lólè. Ó ní wọ́n já ṣọ́ọ̀bù rẹ̀ àwọn sì kó dúkìá ẹ̀ lọ láìpẹ́ yìí àti pé lásìkò táwọn wà lẹ́nu ìdigunjalè ọ̀hún lọ́wọ́ fijilantẹ́ tẹ òun tí ẹnìkejì sì ti sá lọ. Agbèfọ́ba Abdulrasaq ní àwọn sì wá Yaro Sufianu báyìí ní kété tọ́wọ́ bá sì ti tẹ̀ làwọn yóò taari òun náà sílé ẹjọ́. Wọ́n ti ní kí Umar sì lọ máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n títí di ìgbà tí ìwádìí yóò fi parí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.